ìwọ ni mo yìn lógo olórí ayé olórísun ìtura bàbá mi àwọn mi ìbàjẹ́ gbẹ̀rún kó jẹ́ 1 million kò tó láti ròyìn rẹ Jésù ọba bí àjọkọ ìwọ ni mo yìn lógo olórí ayé olórísun ìtura bàbá mi ni àwọn mi ìbàjẹ́ gbẹ̀rún olúwa kò tó láti ròyìn rẹ o Jésù ọba ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró ìjọba àánú ni mo rí gbà Jésù ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró gbogbo ara ayé ẹ wá bá mi yọ̀ ọ̀rẹ́ mi wá wo ohun tuntun tí Jésù mi ṣe láyé mi kò gbowó kò gbóbi lọ́wọ́ mi o wá wo ohun tuntun tí Jésù mi ṣe láyé mi tó bá ṣe ìwọ ni wàá gbowó lọ́wọ́ mi olùláìkò owó gan ó yá wá wò ó tó olùgbàlà mi ṣe ilé ó dá mi láre ó ṣẹ́gun fún mi ó fún mi láyọ̀ ó gbórí mi sókè ó fún mi lọ́mọ ó dá mi láre ó fún mi lówó ẹ̀mí gígùn àlàáfíà ńkọ́ Jésù ló fi fún mi ẹ wá bá mi dúpẹ́ o wá wò ó tó olùgbàlà mi ṣe ìyanu ló jẹ́ èmi náà kọ́ Ọlọ́run mi ní èmi náà kọ́ Ọlọ́run mi ní bí mo ṣe ń gbàdúrà ni mo ń retí ayọ̀ láyé ń bá mi dúpẹ́ o èmi náà kọ́ Ọlọ́run mi ní Olúwa ṣe mí lóore ọ̀tá ń bínú ṣe fẹ́ nu ẹ ewúrẹ́ fapá jánu ó fẹsẹ̀ jalè kí yóò folówó ẹ̀ ṣe Ìbàdàn Olúwa fi sọ kí ni ó folówó ẹ̀ ṣe Olúwa ṣe mí lóore ọ̀tá ń bínú ṣe fẹ́ nu rẹ Olúwa ṣe mí lóore ọ̀tá ń bínú ṣe fẹ́ nu rẹ ó ṣoore fún mi ó ṣoore mélòó gbàgbé rẹ o bàbá ó ṣoore mélòó gbàgbé oore rẹ Jésù ó ṣoore mélòó gbàgbé bàbá ṣoore fún mi ó ṣoore mélòó gbàgbé rẹ o bàbá ó ṣoore mélòó gbàgbé oore rẹ láyé mi ó ṣeun ó ṣoore mélòó gbàgbé ó ti mú mi gbàgbé wọn o bàbá ìbànújẹ́ ìgbà kan àṣé wẹ́rẹ́ níṣẹ́ Olúwa wẹ́rẹ́ níṣẹ́ ọba tí mo pè tó ń jẹ́ àṣé wẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọba mímọ́ ọba tí mo pè tó ń jẹ́ ó ti ṣe fún mi Jésù ṣe fún mi Jésù ṣeun láyé mi ó ti ṣe fún mi ohun bàbá kò lè ṣe o Jésù ṣe fún mi ohun màmá kò lè ṣe Jésù ṣe láyé mi hallelujah Jésù ṣe fún mi. Ó yá dúpẹ́ lọ́wọ́ bàbá sọ fún pé ó ṣeun gan ọ̀rẹ́ mi dúpẹ́ lọ́wọ́ bàbá o dúpẹ́ lọ́wọ́ bàbá sọ fún pé ó ṣeun gan gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá sọ fún pé ó ṣeun ìjọ kí n bàjọ́ fún bàbá ara kí n bàjá fún bàbá hallelujah máa jíjọ́ wà tún bóyá Olúwa ara kí n bàbá fún bàbá ìjọ kí n bàjọ́ ara kí n bàdá o ẹ bá mi kí bàbá kú iṣẹ́ bàbá kú iṣẹ́ ìyanu bàbá kú iṣẹ́ ìyanu nínú ayé ẹ̀dá bàbá kú iṣẹ́ ìyanu nínú ayé mi bàbá kú iṣẹ́ ìyanu ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mọ̀ṣúbẹ̀ ẹ ṣeun o àná mi sọ̀rọ̀ ẹ ṣeun o òní mi sọ̀rọ̀ o ẹ ṣeun o ọlá mi á sọ̀rọ̀ ògo ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìwọ lọ́pẹ́ yẹ ìwọ ní ìyà Olúwa ìwọ lógo yẹ o Ọlọ́run àwa ìwọ lọ́pẹ́ yẹ ìwọ ní ìyà o ìwọ lógo yẹ ẹ ó ṣẹ̀dá ṣùgbọ́n àtẹ́wọ́ yáyá sí bàbá Elédùmarè àtẹ́wọ́ yáyá ọpẹ́ ẹ ṣọpẹ́ sÓlúwa àtẹ́wọ́ yáyá sí bàbá kìnìún Júdà o àtẹ́wọ́ rẹpẹtẹ sí bàbá Olódùmarè àtẹ́wọ́ yá pàtẹ́wọ́ rẹ sí bàbá fò sókè pàtẹ́wọ́ rẹ sí bàbá o káwọ́ sókè kó pa yáyáyá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó pa yáyáyá o ọlọ́pàá ẹja pàtẹ́wọ́ yáyá o àtẹ́wọ́ sí bàbá o ó ṣe mí láàánú èmi akọrin yìí sí bàbá ọba tó ṣẹ́kù mi dẹ̀rí ẹ wò mí èmi àpò kìkì rẹ àmọ́ pé wá Jésù àmújọ wá àmáyọ̀ wá àmújọ wá àmọ́ pé wá àwí ìwọ Olúwa
gbọpẹ́ wàá kó lásìlẹ̀ báyìí gbọpẹ́ sà gbọpẹ́ wa báyìí wa gbọpẹ́ wa báyìí wa gbọpẹ́ wa báyìí wa gbọpẹ́ wa olúwa gbọpẹ́ wa báyìí wa gbọpẹ́ wa báyìí wa hallelujah ògo ni fún onílé ayọ̀ bí èmi àti ẹ ṣe ń gbé Jésù ga gbogbo ìṣòro wa máa di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo àwọn ọ̀tá wa máa di ọmọdé ní kọlù níwájú wa Ọlọ́run máa gbá wọn wọlé ní ọ̀sẹ̀ yìí ọ̀tá ayọ̀ ló máa jẹ́ fèmí àti ẹ lórúkọ Jésù àmín.